lẹ́yìn ikú olóògbé Destiny Boy oríṣiríṣi àṣírí là ń fetí gbọ́ bẹ́ẹ̀ dẹ̀ ní tá à ń fojú wa rí ẹ̀yin èèyàn fọ́nrán tẹ̀ ń wò ní ojú awòmáwòrán yìí ní ìdojúkọ tí olóògbé dojúkọ kó tó di pé ó jọ́lọ̀ nípè tẹ́ ẹ̀ bá gbàgbé ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó wáyé lórí ẹ̀rọ ayélujára níbi tí wọ́n ti interview ìyá Destiny Boy tó ti ṣàlàyé àwọn ìdojúkọ ọ̀dọ́mọkùnrin tó dolóògbé yìí ó mà ṣe o abiyamọ ó kú ọ̀rọ̀ ọmọ tọ́ ẹ̀yin èèyàn ẹ wá nǹkan fìdílé nǹkan ẹ máa pín fọ́nrán yìí ẹ máa pín lógúnlógún ẹ máa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n ìdí tá a wá fi mú àwọn fọ́nrán yìí wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa àti gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ni pé ká lè máa fi àwọn ìdí òtítọ́ kọ̀ọ̀kan múlẹ̀ látàrí rògbòdìyàn tí ń lọ lórí ikú ọ̀dọ́mọkùnrin Destiny Boy tó bá wá jẹ́ ìpà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé ẹ tẹ subscribe button yín kẹ́yìn náà kẹ́ lè máa jàǹfààní bá a bá tó ṣe mú fúnra wá lóòrèkóòrè nígbàkúgbà lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ẹ má gbàgbé àdéhùn wa là ń múṣẹ pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá sí etí ìgbọ̀yìn tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́ sì mọ̀ fi etí ara yín gbọ́ tó ṣe ń lọ káàkiri gbogbo àgbáláyé. tọ́ ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ ní kíákíá kí n yànnà náà ọ̀rọ̀ ọ̀hún létí yín. tẹ́ ẹ bá sì gbàgbé ìyá Destiny Boy ó sọ̀rọ̀ kan o ó ní àìsàn tí ń ṣe ọ̀dọ́mọkùnrin yìí ó ní àìsàn náà àìsàn tó lágbára ni ìpè kódà ọ̀pọ̀ ìgbà àwọn èyí jẹ́ kó jáde síta tó jẹ́ pé àwọn máa ń bò ó torí pé ó jẹ́ ẹni tó pọ́pùlà tí gbogbo àgbáyé mọ̀ ẹ̀yin èèyàn eléyìí tún ó lágbára o ẹ jẹ́ kí n ṣí fọ́nrán ọ̀hún sílẹ̀ ká gbọ́ àwọn tó wà pẹ̀lú ọ̀dọ́mọkùnrin tó dolóògbé nígbà tí kinní ọ̀hún ṣe kẹ́ ẹ gbọ́n tí wọ́n ń sọ fọ́nrán náà rèé ẹ jẹ́ ká gbọ́ bí fọ́nrán ọ̀hún ṣe lọ. Destiny, hey, Destiny, hey, Jesus Christ, Destiny, hey, come back. Is it going to share my phone? Alpha, calm down, calm down, calm down. So okay, calm down. Calm down. Alpha. Destiny. More miss people for you. No. Not really one thing. Have you? Call them. Waiting. I don't know. Fabale. Ah. Hey, Jesus. Alpha. Calm down. Destiny, calm down. No. Hey, calm down. Destiny, calm down. Kilo Sheba. Calm down. Calm down. Calm down. Sheba. Alpha. Destiny, calm down, please. Make I. If you call them, they go just talk rubbish. They don't go know anything now. Abi. Omo will call them. Bro, I've never been in this situation. What is wrong? Alpha. Fabale. Not to go down. Calm down, guy. No. Calm down. You're bad. Calm down. Calm down. Fainty. Rest your head. Make water for me. But I don't do it again. Alpha. Calm down. Drag my hand, no worry. Drag my hand. No worry, calm down. Should let me go front and park somewhere that will not attract attention. Oh yeah, that I'm saying. tọ́ ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé fọ́nrán tẹ́ ẹ wò tán yìí kí lẹ̀yin náà rí sí fọ́nrán yìí kí ni èròǹgbà yín lórí ọ̀rọ̀ lórí fọ́nrán tá a mú wá sí etí ìgbọ̀yìn tẹ́ ẹ bá gbàgbé ìyá ọ̀dọ́mọkùnrin yìí ó sọ̀rọ̀ nípa àìsàn tó ń ṣe ní tòótọ́ ìdí tá a fi ń mú fọ́nrán yìí wá sí etí ìgbọ́ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ni pé kán lè mọ fìdí òtítọ́ múlẹ̀ látàrí rògbòdìyàn tí ń lọ
lórí Destiny Boy tó dolóògbé ntẹ́yìn náà bá nílé ròǹgbà tẹ́ fẹ́ sọ ẹ jẹ́ ká gbọ́ ní abẹ́ comment section wa ẹ wo ibi tá a fi àdàgbà ètò ìsọlẹ̀ sí rè bó bá tó ṣe ń lọ àmọ́ mo wá sí etí ìgbọ́yín àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire báyìí lójú owó rí o ire lójú ọlá rí ire lójú gbogbo wa ọmọ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.